ojú ti là ju ibi tá a wà lọ, àwọn èèyàn ń lọ sí school, àwọn èèyàn ń lọ sí hospital. Tọ́mọ bá ń rọbí lọ́wọ́ tó sánmí nígbà òrò ni, a jẹ́ pé tẹ bá pàdé ẹni tí ó ń rọbí lọ́wọ́, ẹ fẹ́ jẹ́ kó rò gbé ọmọ tuntun, ìkà nìyẹn. Ẹni tó bá lóun fẹ́ support irú ẹ̀, ìkà ni. Then ṣé ọ̀dọ̀ ọba lóró yẹn ti jáde? Tó bá jẹ́ pọ́dọ̀ ọba lóró yẹn ti jáde, ṣùgbọ́n tó bá jáde láti àárín ìlú lọ́dún èèyàn kọ̀ọ̀kan, ó fẹ́ sọ káwọn èèyàn má jáde nígbà kan. No. Even gan ò ní láti ṣòro lóru. Òru àwa fẹ́ jáde, àwọn èèyàn ń lọ sí ibi iṣẹ́, wọ́n ń lọ sọ́jà. Ibi ó lè má tí wà what's it called, kó wà sí, but tó bá dé Àbújá wà ń pẹ́ àwọn èèyàn rìn lóru, tó bá dé Èkó